Baby, I should be out. I'll find out if she. I will share a thing on you. Did him happy if I. Anything you feel it means you come on. Can we go on point of my to just start to be seen with you? On you go on from back here. If I push it, you know, be much to do damage. Yola, you can show Ruby back. You can show Ruby back. Just now, Joe now. No. Mo kò kí ṣe obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n ní sùúrù tó ní. Mi ní sùúrù mọ́ já ṣe lénu. Mo ti ní sùúrù láti jẹ́ ní sùúrù. Ọba já ṣe lénu. Tó náà lè. Mo ti gbọ́ àṣà ní sùúrù díẹ̀ náà ní sùúrù. Rárá já ṣe lénu. Já ṣe ń bì. Ibi. Ẹ náà. Kò lè tó yẹn náà. Rárá já ṣe ń bì lọ́nà. Níṣó. Má ṣe lénu àbí. Níṣó. Your mother. Yes, she all looked up. Ewo, ọ̀rọ̀ yìí láti sún mi. Ṣé lórí pé ó ká ọkùnrin pẹ̀lú èyí náà sá? Àní bí ó ṣe yé sí pé òun ò ṣe mọ́. Òun ò ṣe mọ́ rárá. Kẹ́mi ò dẹ̀ sọ̀rọ̀ náà. Kí ló fẹ́ kí n sọ sí? Man, I need to tell you the facts. Sori boy yẹn àbí kílẹ̀ ń porúkọ ẹ̀yìn kí ló dé ṣóhun nìkan ni odidi èèyàn márùn-ún ṣé ń sọ̀rọ̀. Man, I need to talk. O ní láti bànú ẹ̀jẹ̀ ṣùgbọ́n mo jí má jà tanra wa sórí kí lorúkọ ẹ̀ Iyọlá wọ obìnrin márùn-ún ni mo mọ̀ tí ó ń promise pé òun fẹ́fẹ́ at the end of the day ó fẹ́ lò wọ́n kó já wọn sílẹ̀ ni bọ̀ kó má rí wa ní rí pé bóyá àfẹ́ fẹ́ re àbí bóyá ń banú ẹ jẹ́ àfẹ́ kó fẹ́ láàṣẹ kí n sọ fún ẹ. Kí lè wá fẹ́ kí n ṣe báyìí nítorí mo nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí náà ẹni tí mo ti ń fẹ́ for a very long time ṣé bí àwọn òyìnbó náà ló ní old friends are better than new. Kí ni mo fẹ́ ṣe? See, I need to tell you the facts. O máa quit ni kò sí nǹkan méjì you need to quit. Is he the only guy? Mojí o máa ń disappoint me ìwọ ọmọ tó dùn tó dá yìí kò sí flavour tí ò sí lára ẹ̀ o ní vanilla o ní strawberry chocolate gan bó ṣe tó yìí ọmọ jọ ká ní mo rí rè ká ní bí mo ṣe rí rè mo mọ̀ pé ìgboro máa rẹ́rìn lójoojúmọ́ ni wọ́n tó ké ó lè rìn láti ìbẹ̀rẹ̀ street wa yìí délẹ̀ bí mọ́tò 100 ló máa fẹ́ kí ẹ pé can I just meet you ó wá jókòó parapọ̀ torí Iyọlá ọmọ ìbúyà kò túra ká bọ́ sí gbòòrò táwọn flavour yìí fún wọn náà. torí kò tiẹ̀ sọ pé ó ti fún ẹ ní ring lèmi ìṣẹ̀ṣẹ̀ wulẹ̀ dá sí kó wọ́n dàbí ẹgbẹ́ mi fẹ́ dá lé yín rú o. bàbá mi ṣe mo dúpẹ́ o ẹ ǹlẹ́ ẹ̀yin ọmọ mi yóò dà fún yín o sọrí ọmọkùnrin tó pè lọ́kọ rẹ̀ orí rẹ̀ le pọ̀ àmọ́ kò wá lè le títí kí n má lè ṣe tó rọ́ láàárọ̀ rẹ̀ tó mọ wáyé bọ́ bá ti lò lọ́jọ́ tó yẹ kó o lò ó tó bá ti pé ọjọ́ mẹ́ta tó ti lò ó dá padà fún mi o. Bàbá ìjọ gbogbo nǹkan tẹ́ wí fún mi pátápátá ni mo ti gbọ́ ṣùgbọ́n ṣé tí n bá ṣe bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ yẹn ṣé o máa rí bí mo ṣe fẹ́ kórè ṣá. oògùn abẹ́nú gbọ̀ngàn ló ń wò wọ́n tó gbà lọ́wọ́ mi. má dènà àwọn èdè. ẹ ṣe sà so ẹ jẹ́ ká lọ ní ilé ká lọ sẹ́tò yín. ẹ já wọlé lọ. possible now ọ̀rẹ́ sí nǹkan tí mo lè ṣe sí sorry. All right. That's just what I did. 080 33 00 11 22. Okay. So my pay be I tell you lọ́sàn maybe lunch or something. Actually, mi ò kí n ráyè ni. Tó bá pè náà, we talk about it.
breakfast ní flavour. Ṣọlá, báwo ni? Díẹ̀ ló kú báyìí ẹ̀ bá rí iyì ọlá mẹ́rin. Èmi àtẹ̀jọ́ sọ̀rọ̀. Gbogbo nǹkan tó ń ṣe pátápátá la rí. Ẹrù wa. O lè bílí pé ọkọ ilé ọmọ mi mọ́ṣá. Ó lò ó ń dẹnu fẹ́ kọ́ mi ni o lè bílí ẹ̀. Ẹ bọ̀ ṣé o sọ fún pé o ṣe ṣá? Mo jí. Kí ni ẹ mi? No. Nǹkan tó ń try láti sọ ni pé ṣé o sọ fún pé o wà interested? Then ṣó fún ní gbogbo data ẹ̀. Nọ́mbà mi nìkan ni mo fẹ́ ní interest. Má bọ̀ rí. Dá mi dúró sínú ilé ẹ̀dẹ̀ ṣe gbogbo ẹ̀ lẹ́yìn kí ló dé? Mo ti problem tẹ́lẹ̀ ọdún tẹ̀sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ni pé tí máa ti ìyàwó mi àkànfẹ́ tó rò ní pé iṣẹ́ ká máa ṣe gbogbo wàhálà àti máa wá oníkánópì ká máa wá ẹni tó máa gbé ice block máa ṣe drinks and everything ká kàn kó jọ ká fún àwọn party planners so a máa ṣe everything. Àwọn wedding planner ṣé ti rí iṣẹ́ ọwọ́ wọn rí tẹ́lẹ̀ ni? Of course na mo ti witness iṣẹ́ wọn bíi ẹ̀ẹ̀mejì sí mẹ́ta kan wọ́n lè wà ok. Ẹ wo ṣé o mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi onígẹ́gẹ́gẹ́ ni wọ́n ṣé o mọ̀ pé àwọn canopy kan wà wọ́n máa ní fan wọ́n máa ní fluorescent ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ọjọ́ náà dé báyìí káwọn ọ̀rẹ́ mi wò mí báyìí kán rí pé yes wọ́n ṣe pè mí ni wọ́n ṣe bá mi ṣé o mọ̀ pé mo ní àwọn club kan níta apart from the àwọn yẹn mo tún ní àwọn kan ní church ìyàtọ̀ sí àwọn club wa nínú church gan gbogbo àwọn church member àwọn pastor gbogbo àwọn reverend a máa tún invite láti churches mẹ́wàá síbẹ̀ yẹn jọ nítorí Ọlọ́run. Yeah, hello darling. Hello. What's up? Oh, báwo ni? It's okay. Àkóso problem. Mo ti ṣe gbogbo nǹkan tó ní kí n ṣe látara àwọn ọmọdé dúró dé mi rẹ̀. Nísìn. Okay. Bí wọ́n sẹ́lẹ̀ ni ẹ̀ ń bọ́lá máa pàdé. Okay. Màá rí níta. It's alright, no problem. Yeah. All right. Okay, bye. Ṣé kìí ṣe pé o fẹ́ fi wálẹ̀ máa lọ báyìí? Not really, but ó ní kinní kan tí mo láti ṣe lẹ́yìn tí bàbá mi ò tẹ́lẹ̀ ti lọ báyìí. So àwọn ọ̀rẹ́ mi tó bá mi ṣe ètò báàchì yẹn, wọ́n ní ká meet lẹ́yìn. Ìbí náà mo dẹ̀ fix meeting yẹn fún time mi ìdánwò time ti lọ báyìí. Àjọ ń lò ní. No, wow, láti lọ sí. Àjọ ń lò ní aṣọ afẹ́ fi mí lẹ́ǹdẹ̀. Gbogbo ẹ̀ mo sọ pé bá ti jẹ́ ẹ̀ ń jọ báàchì kó máa bọ̀ bóyá spin-task night náà wí. Bíyàwó mi wà nílé fún mi. A ṣe máa sọ̀rọ̀ díẹ̀ but mo gbọ́dọ̀ mi ní pẹ́ lọ. Kò burú. Ilé tó sọ ṣe ti fún lówó ṣá. Mo ti sọ fún ọ lánàá. Torí yẹn nìkan náà ló kù. Tó bá dijọ́ yẹn kẹ́kọ̀ọ́ kó sáṣọ yẹn kẹ́lẹ́ máa bọ̀. Ó tán ìyá ọkọ o fẹ́ dá ìgbèrè mi ní máa wò ó ó ní láti bá ọmọjọ́ ọ̀rọ̀ ayọ̀ ọ̀dàdé máa fi ṣe. Ó bá wá kọ̀ọ̀kan ọ̀kan tẹ̀lé kí lọ wù. Èmi sì wà ń bínú. Ó lọ fẹ́ ṣínà àwọn akẹ́kọ̀ọ́ sínú. Wà á dára. Àná tún fẹ́ pé báyìí torí Ọlọ́run. Mọ́mí, ìlànà. Ṣé kò sí? Mọ́mí mi ò rí iye ọlá látàná o. Ṣé bójú fi wá sílẹ̀ bíi lánàá tí mo níbo ló ń lọ? Èmi nìkan mo dá sùn. Kò síbi tí mi ti pè tán gbogbo àwọn ọ̀rẹ́ mo ti pè wọ́n náà wọn ò rí. Èmi ṣe bí bóyá ìgbà tí mi ti gbúrò tẹ̀ ti pè mí lórí fóònù bóyá ó ti dé lálẹ́ yẹn ni. Mi ò rí iye ọlá. Mọ́mí báwo mo yẹ fẹ́ ṣe tèmi bá mi? Mo fẹ́ wá iye ọlá sí. Kí ló ṣe ní? Mọ́mí ẹ ṣàánú mi, ibo lọmọ yín wà? Iyọlá, ọ̀sẹ̀ kan, èrò, ìgbéyàwó. Ìbọn ṣe ní ẹgbà mi, Ìbílọ́lá, Ọlọ́run dẹ̀ ti sọ fún mi.